kí n tó sọ ohunkóhun ẹ jẹ́ ká jọ wo fọ́nrán tó ń fẹ́ fi hàn wá yìí. ebu tí wọ́n ń bú gbogbo rárá yòókù tí wọ́n ń sọ ọkàn mi ọ̀ràn wọn ṣẹ́ we have made our position known the entire world has heard us. Àwọn tó sì nítumọ̀ nínú ayé àwọn tó mátà nínú ayé wọ́n ti àdírẹ́sì rẹ̀. Nítorí wá ṣẹlẹ̀ ní pé níjọ́ yẹn gangan tẹ́ gbé kìíní yẹn jáde tí n bá ṣe mistake kọ́dà pé kò ju an hour lọ tí a ṣe fídíò yẹn lẹ́gbẹ̀ẹ́ jáde bẹ́ẹ̀ sì ti gbé jáde èmi ò tiẹ̀ tí mọ̀ pé ti jáde mọ̀ níwọ̀n àbí tí n ti ń relax fún èyí tó tún kàn nínú program ti tèmi ni àfa wa dáadáa kan láti Èkó bá pè mí àbá Saheed Shittu ìgbà fídíò tí mo ṣe yìí àkòrí bẹ́ẹ̀ Sunday Igboho rí báyẹn nǹkan ó bá ní pé kí n jẹ́ kí òun gbé Sunday Igboho náà wọlé ó ní kí n jẹ́ ká lọ WhatsApp bọ́ sí WhatsApp ó gbé Sunday Igboho lọ máa ní ẹdúró àwọn nǹkan ní ń sojú fún o àwọn tí ń sì ń sojú fún ẹnì kejì jáwádé ẹ gbà mí láyè kémi náà mú mẹ́mbà kan wọ́n ní ẹni tí ó pèrọ ní ọ̀lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà ní lọ́ọ̀yà Àjàṣà wa tó dúró yìí èmi àti ẹ̀ so ọ̀rọ̀ dìnáyà ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí èmi àti ẹ̀ àfa Saheed Shittu tó pè wá àti Sunday Igboho àjọṣe WhatsApp meeting yẹn Sunday Igboho sì address àwọn issues tí mo raise lọ́kọ̀ọ̀kan number one níbẹ̀ òun ni wípé òun ni founder Odùduwà Republic Yorùbá Nation as a result of that àwo ní confidence inú rẹ̀ that was our position then ó ti change pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ but then tó a sì pé àbá sọ̀rọ̀ kó sì clear rẹ̀ pẹ̀lú wa á dúró lórí rẹ̀ ní tó bá fẹ́ pokùn tọ́kọ́ lọ pokùn so àwa ti sọ̀rọ̀ tó gbogbo dáadáa tí wọ́n ṣe lórí social media ń kọ ilé ọ̀ràn yẹn ń sẹ́ now ó ti wá sí pé kò rí bẹ́ẹ̀ at least tẹ́yìn máa ń sọ wípé Sunday Igboho òun ni security yín táwa wá sọ wípé wíwá Sunday Igboho insecurity ló jẹ́ fáwa a jẹ́ pé it has called for concern káwọn àwọn bá ṣe rí middle course ló kù so àwọn tó rí wọn pé tọpọlọ wọn pé wọn mọ bóòlù yẹn ṣe ń gbé ọ̀rọ̀ sí ọpọlọ tí ó process rẹ̀ tí ó analyse rẹ̀ tí ó come to conclusion pé ọ̀rọ̀ gidi lẹ́nu yìí sọ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ọ̀dà wọ́n ti dá sí àti àdírẹ́sì rẹ̀ Sunday Igboho fúnra rẹ̀ wá sọ wípé ọ̀rọ̀ ọjọ́ òun yìí hùn pé kò sí ti ń jẹ́ Yorùbá Nation mọ́ àwọn ti drop rẹ̀ ẹ̀dá ó ti àdírẹ́sì rẹ̀ àbí ọ̀ àdírẹ́sì rẹ̀ kí ló tún wá kù ẹlẹ́ẹ̀kejì òun ni wípé Fúlàní bandit Fúlàní terrorist à ń sọ wípé àní ẹ stop tagging ẹ stop ethnic profiling pé Fúlàní tó wá sí pé ṣé Fúlàní nìkan ni bandit ṣé Fúlàní nìkan ni criminal ṣé Fúlàní nìkan ni kidnappers níjọ́ tẹ́ bá mú Yorùbá ṣe táàgì rẹ̀ pé Yorùbá rapist tó wá sí pé rapist ni tó wá sí pé bá rí níjọ́ tẹ́ bá mú Yorùbá amrọ̀bà ṣe fi tó ń pé Yorùbá amrọ̀bà nílé níwọ̀n àìtọ́ wá sí jẹ́ pé Fúlàní àti jẹ́ pé Sunday Igboho tó wá sí pé mindset Fúlàní bandit distraction ni a jẹ́ pé àwọn Fúlàní náà ń bọ̀ wá fún ó sì ní kò rí bẹ́ẹ̀ àwọn ọ̀daràn tó bá wà nínú gbóyàn lòun ń bọ̀ wá fún tóun bá sì ti clear àwọn kódà bó wá jẹ́ pé àwọn Yorùbá náà ni àwọn ò mọ̀ wọn ní hìn tó wá jẹ́ pé àwọn Fúlàní náà lè bá mú ẹ̀ mú wọn criminal nù ẹ̀ mọ́ táàgì wọn pẹ̀lú ethnic wọn mọ́ ó sì ní ká ó ti wà ókè pé àmọ́ ká kó rest assured pé kì í ṣe pé àwọn ní nǹkan kan against Fúlàní táwọn ń gbé bọ̀ kọ́dọ̀ sọ débi pé àwọn ń wá members látọ̀dọ̀ wa tó jẹ́ Fúlàní tó jẹ́ Ìlọrin so that yóò fi wà universally acceptable yóò fi wà acceptable sí gbogbo wa pé gbogbo fẹ́ àwa yẹn yóò fi wà allayed sẹ́yìn pé ó ti di issue kejì ó sì ti àdírẹ́sì rẹ̀ sẹ́yìn pé ohun tó ń sọ làwọ́ ó dì mú ó dìgbà tó bá wá yí sẹ̀ ń bẹ̀ káwọ́ tó wá tún wá ṣègbésẹ̀ torí pé èyí tá à ń sọ yìí òun ló kéré jù nínú gbogbo pílánì tá a nílẹ̀ ọ̀rọ̀ ló dààmú gbogbo wọn tí orí wọn dàrú tí wọ́n ń sọ rádaràda yìí ọ̀rọ̀ lásán la kàn sọ 5 la ní nílẹ̀ èyí tó kéré jù òun nìyí tá a gbé jáde pẹ̀lú ọ̀rọ̀ so ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ààrẹ sì concern ni pé àwọn kan rí ẹ̀fà àlẹ́jì Sunday Igboho rí àwọn kan rí lórí pé opportunity láti wá yan ọba Yorùbá nílọrin tí Ìlọrin wá kéré nínú ayé ni àwọn kan dẹ̀ ṣe program lórí rẹ̀ tí Ìlọrin wá kéré ní ẹ̀yìn wo wọ́n bọ̀ wá yan ọba Yorùbá kì í ṣe pé fíà tí wọ́n ń sọ yẹn ní dùn wá bẹ́ẹ̀ sọ tí wọ́n ń sọ yẹn gan ń dùn wá àti Ìlọrin wá kéré nínú ayé ẹ̀yìn àwọn kan tó yẹ pé ó kọrun ò lè jáde nínú máàpù ẹ̀yìn á ní ẹ̀yìn bọ̀ wá yan ọba Yorùbá lọ́rin ẹ̀yìn bọ̀ wá yọ ọba lọ́rin ó sì àdírẹ́sì yẹn náà nígbà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lù tó ṣe pé àwọn ò ní irú ẹ̀ lájẹ́ndà kò sínú àjẹ́ndà àwọn o pé kọ́dà àwọn ti báwọn ṣe ń bọ̀
ẹ̀mí àpàràtà à ń fẹ́ máa gbà lọ kí ẹnìkan mo ti gbà wípé pé chaos muscles pé àwọn ò lè lọ ọ̀dọ̀ ẹ̀mí àbáyé pẹ̀lú convoy yìí wọ́n pàtíkùlẹ̀ lè rí ẹ̀mí à láìsí pé ẹ ní appointment làwọn fi ṣẹ́ẹ̀bù rẹ̀ àwọn fi lọ bí táwọn ń lọ àwọn sì ti ń wá báwọn sì book appointment pẹ̀lú ẹ̀mí àbáyé pé so kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Now these are the issues address the issues ẹ̀ ń pè bú ẹ̀ ń ṣe pé sọ́wọ́ ràn mí ni sọ́wọ́ stop mi tó stop mi and ẹ jẹ́ kí n tún repeat márùn-ún la ti nílẹ̀ tá a ti perfect rẹ̀ ẹyọ kan yìí ti work ó ti address issues wa ọ̀rọ̀ lásán la sọ ọlọ́dààmú gbogbo yín ni ẹ̀ ń forí gbórí tẹ̀ gbádùn mọ́ yìí bó ṣe rí nìyẹn sàṣù. ẹ̀kọ́ tó máa dáadáa ní ta lọ lọ́hùn ó tún ti wà lọ́wọ́ wa báyìí kórópọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa bá a ti ń sọ̀rọ̀ bí n ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí on ten nìkan ni kéèsì rẹ̀ ni next week Monday ni kéèsì rẹ̀ so ta lọ lọ́hùn is never a problem lórí pé ó ń ṣépèlé wa ó ń bú wa yẹn ọ̀rọ̀ tiẹ̀ bíi tàwọn ọmọ kéékèèké tí mo ní wà lórí social media mo sọ mo ní àwọn ọmọ kéékèèké tá à ń sọ yìí ọ̀rọ̀ ọjọ́ orí kọ́ tágbàlagbà bá ti wà tí ọba ti nílà káyì tó fi lè process ọ̀rọ̀ ọmọ àkàkùn wa náà ọ̀rọ̀ ta lọ lọ́hùn kọ́ mọ̀ bá wa kò sí nǹkan kan ọ̀nà táwọn ń gbà dìrì ẹ̀jọ̀ àwọn maturity láfi treat case rẹ̀ wọ́n àwọn yìí náà law issue law ni law tá a sì ń sọ yìí common law là ń lò kì í ṣe Islamic law ìwé ẹ̀yìn kan pè mí ní sẹ̀ríà lawyer you are right two-edged sword ni mí méjèèjì mọ ọmọ méjèèjì ló yé mi sí gbogbo àtàjọ àti sẹ̀ríà àti common law tẹ bùkátà yẹn gbogbo ẹ̀ yé wa sí so òfin ti èbó tẹ gbárùkù tẹ mọ̀ jù òun náà là ń fi bá yín já so nípa títa lọ lọ́hùn kó mọ̀ gbé ìbú kó mọ̀ gbọ́ àwà títẹ́míà á stọ́ọ̀pù rẹ̀ ọ̀nà tá a gbà stọ́ọ̀pù rẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n bá ní access sí Olúbàdàn kí wọ́n sọ fún Olúbàdàn pé ètò kọlù rẹ̀ tó ọ̀dà ẹni tó bá ń gbélé gíláàsì kò gbọ́dọ̀ jókòó àní kọ̀ǹdọ̀ rẹ̀ tó bá ń bú ẹ̀mí àti tiwa àwọn ò ní jáde àwọn náà ṣe kó kéré sí wa ó jìnnà sí wa gan àmọ́ àwa láwọn tí ń rí irú rẹ̀ tá a lè gbìyànjú jáde ẹni ẹ̀ lọ gbọ́ ọba àti tiwọn tó kí wọ́n tètè sọ fún Olúbàdàn tó wá sí fún ọlọ́ba rán níṣẹ́ kó tètè kọlù rẹ̀ tó ọ̀dà tí ọba rán níṣẹ́ kí wọ́n tètè pé kí wọ́n kọlù rẹ̀ tó ọ̀dà náà. Once again, he who lives in a glass house must not throw stone. Kò sọ́nà kankan tó Olúbàdàn gbà ju ẹ̀mí àti tiwa lọ. So tí tàbí náà bá wa ń kọ́ bá wa lábùkù tọ̀ mi ní sọ́jú báyìí lọ. Sálámù aláìkùm. Ó dá mi lójú pé gbogbo aláṣẹ́rí fọ́nrán tí mo fi hàn wá yẹn ṣe rí ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ni pé mo fẹ́ kí gbogbo ènìyàn tó bá ti ń bá arákùnrin yìí pàdé tán sì ń bá fọ́nrán rẹ̀ pàdé ẹ ní lọ́kàn yín wípé kì í ṣe ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni ẹ bi mí léèrè wípé kí nìdí rẹ̀ tí mo fi sọ wípé kì í ṣe ọmọ Yorùbá ó lè máa sọ èdè Yorùbá lẹ́nu ṣùgbọ́n ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe àkíyèsí ni pé kò sí ojúlówó ọmọ Yorùbá kò sí ọmọ ọkọ Yorùbá tó jẹ́ wípé ìyá rẹ̀ Yorùbá bàbá rẹ̀ ojúlówó ọmọ Yorùbá tí a wá máa jà wípé ní ìlú tí wọ́n ti bí òun tó jẹ́ ilẹ̀ Yorùbá wípé emir lòun fẹ́ kán máa jẹ níbẹ̀ kán máa jẹ ọba aládé. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n á ní wípé báwo la ṣe máa ń pín ìtàn ajá tí nǹkan lè mọ́mù báwo ni wọ́n á ṣe máa pín orúkọ tí wọ́n wá lérò wípé ọba aládé ilẹ̀ Yorùbá o orúkọ tẹ́ ẹ gbọ́dọ̀ fún wọn tàbí ohun tẹ́ ẹ máa yí wọn sí ni emir. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn dájú wípé kò sí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kan tá a máa jà wípé emir ló wù àwọn láti jẹ ní ilẹ̀ wọn. Ẹni tó bá wo fọ́nrán yẹn dáadáa tó sì yé yékéyéké á mọ̀ wípé arákùnrin yìí wípé ọmọ Fúlàní ni. Tẹ́ ẹ bá rí bí tó ti sọ̀rọ̀ wípé èwo ló ń jẹ́ Fúlàní bandit wípé ká má máa fi bandit pé ìran Fúlàní ẹ máa mọ̀ wípé ìran bàbá rẹ̀ ní ń jà fún tó túmọ̀ sí wípé ọmọ Fúlàní ni ojúlówó ọmọ Fúlàní ni. Kò wá sí ọ̀rọ̀ tó lè jáde lẹ́nu arákùnrin yìí tó yẹ kẹ́ ẹ máa kà kún. Ohun tá a máa ṣe ni wípé bí wọ́n ṣe dìtẹ̀ tí wọ́n ṣe gba ìlú Ìlọrin mọ́ Àfọ̀njá lọ́wọ́ a ò ní gbà wọ́n láàyè kí wọ́n dìtẹ̀ lábẹ́ ẹ̀sìn Islam láti fi gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. Ṣé ẹ rí ohun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ tipẹ́tipẹ́ tó jẹ́ pé wọ́n ti ń gbèrò rẹ̀ tipẹ́tipẹ́ kì í ṣe wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ o. Òun ló fà á tí wọ́n fi ṣe àṣeyọrí ní ìlú Ìwó tí wọ́n fi lọ fi amúgbó jẹ ọba wọn nílùú Ìwó tó fi wá ń ṣe orí àpèrè rádaràda tó ń ṣe ìtẹ́ ọba bó ṣe wù ú
tó sì ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí àwọn onílẹ̀. Ṣé ẹ rí ẹ̀yin ọmọ Ìwó, àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀ nítorí wọ́n ní pé òòjọ́ kọ́ ni olúwéré ń pani, ó lè má pani fógún ọdún o tó ṣe bí òwe ẹ̀yin àgbààgbà tí ń bẹ nínú ilé. Ẹ rí nǹkan tí ọba yín ṣe ní ìlú Ìwó, ẹ mọ ohun tó yẹ kẹ́ ẹ ṣe, bẹ́ẹ̀ sì ni ẹ kọ̀ láti ṣe, ẹ kọ̀ láti ká a lọ́wọ́ kò nígbà tó bá máa yá tán bá ní kán lọ pè bí ti rí wá. A fẹ́ gbọ́ kẹ́nikẹ́ni ó máa sọ̀rọ̀ o. Mo ti sọ wípé tó bá jẹ́, mo máa ń sọ fún àwọn èèyàn pé tó bá jẹ́ pé ọmọ Ìlọrin ni mí ni tàbí ọmọ Ìwó, inú kan ti lé àwọn mọ̀lẹ́bí mi kúrò nínú ìlú, tàbí kí èmi gangan ti ṣe àṣeyọrí ohun tó wà nínú ọkàn mi fún àwọn aráabí, nítorí mi ò lè lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọ́, kí n pe ara mi lọ́mọ ìlú kan, kí n pe ara mi lọ́mọ ilẹ̀ Yorùbá, kí n wá rí àwọn ọba tá a fi jẹ ọba nípasẹ̀ àṣà àti ìṣe kí wọ́n máa ṣe rádaràda, kí wọ́n máa ṣe ilé tó wù wọ́n, kí wọ́n máa ṣí orí wọn sílẹ̀ ní ilé tó yẹ kí wọ́n máa dé adé sí. Ṣé ẹ rí, ẹ jẹ́ ká padà sí orí ọ̀rọ̀ arákùnrin tí mo kọ́kọ́ ń sọ. Kò sí ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí, gbogbo apátápátá tá a bá ti rí a ti máa mọ̀ wípé aráabí yìí ṣọmọ Yorùbá. O ò lè jẹ́ ọmọ Yorùbá, o ò lè jẹ́ ojúlówó ọmọ kóòtù òjíire tó bá tiẹ̀ jẹ́ ẹlẹ́sìn Islam. Ṣé mi ò ní àwọn tó ń ṣe ẹ̀sìn Islam lọ́rẹ̀ẹ́, lábúrò, lẹ́gbọ̀n tàbí ní ẹbí ni? Mo ní wọn tí wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀, mo sì mọ bí wọ́n ṣe ń hùwà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọn ò jẹ́ kí ẹ̀sìn Islam rúbọ wọn lójú. Ṣé ẹ rí àwọn tí wọ́n ń sọ èdè Yorùbá tí wọ́n fi ẹ̀sìn Islam da ilẹ̀ wa rú, wọn ò kì í ṣe ọmọ Yorùbá, wọ́n sá sí abẹ́ ẹ̀sìn Islam ni. Lóòótọ́ a mọ̀ wípé ẹ̀sìn náà ní titi rẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n wọ́n tún wá sá sí abẹ́ ẹ̀sìn Islam nípasẹ̀ wípé wọ́n ń pera wọn ní ọmọ Yorùbá láti lè fi ba ilẹ̀ yìí jẹ́, láti lè fi da ilẹ̀ yìí rú. Wọn ò kì í ṣe ọmọ Yorùbá tá a bá ní ká wádìí rẹ̀ lọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò pọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin yìí. Ohun tí mo fẹ́ sọ fún wa náà ni wípé kì í ṣe ọmọ Yorùbá. Ẹ lè rí ọmọ Yorùbá tá máa sọ wípé wọn ò gbọdọ̀ jẹ ọba aládé ní ìlú òun, wípé emir ni wọ́n fẹ́ jẹ ní ìlú òun. Tá tún wá máa sọ wípé ètò ààbò tí olóyè Sunday Ìgbòho dá sílẹ̀ ó jẹ́ ìpèníjà fún àwọn, pé kò sì jẹ́ kí ọkàn àwọn kó balẹ̀. Ẹ ti máa mọ̀ wípé ó ní ohun tí wọ́n ń pè lò lábẹ́lẹ̀, ó ní ohun tí wọ́n ń gbèrò rẹ̀ tó jẹ́ wípé ó lè má tí ì jáde síta. Tí wọ́n bá wá gba ìrù ẹkùn láàyè ní ìlú Ìlọrin, ó ṣeé ṣe kí wọ́n má ṣe àṣeyọrí ohun tí wọ́n fẹ́ ṣe. Ìdí rèé tí ẹ máa fi rí èèyàn tó ń sọ Yorùbá lẹ́nu ó máa jáde tá a máa sọ irú ọ̀rọ̀ tí arákùnrin yìí ń sọ lẹ́nu. Ẹ má gbàgbé, kì í ṣe ọmọ Yorùbá. Ẹ̀yin olólùfẹ́ Kraka tó gbajúmọ̀, ọ̀rọ̀ mi ò pọ̀, kẹ́ ẹ ní ọjọ́ tó dára. Ire o.